Ní orúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin ará ilé pé a kú ìsinmi òní. À ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò ibi tẹ́ ti ń gbọ́ wa. A sọ wípé ètò ẹ̀kọ́ Bíbélì tí a fẹ́ ṣe lónìí yóò mú ire wá fún yín. Àmín Jésù. Yóò mú ìbùkún wá fún yín. Amen. Èmi nìkan kọ́ ni mo wà níyìn bí a ti máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Lónìí mo ní apá àlàáfíà mi bàbá wa ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì ṣùgbọ́n láti kò rẹ̀. Bàbá afẹ́kẹ́ bá mi kí àwọn ará ilé kẹ́ dárúkọ yín fún ọ̀sà. Ẹ ṣé atọ́kùn. Mo kí ẹ̀yin ará ilé o pé ẹ kú ọjọ́ mẹ́ta o. Àdúrà mi ni wípé pàápàá nírú àkókò ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Àmín. Orúkọ mi ni àlùfáà àgbà Emmanuel Ọpẹ́yẹmí Ògúnmiládé. Bàbá ẹ káàbọ̀ sà. Ẹ ṣé. Ju bẹ́ẹ̀ ti múra sílẹ̀ lọ Olúwa yóò lò yín fáwọn ènìyàn rẹ̀. Àmín Jésù. Ní ọwọ́ ọ̀tún mi ìmọ̀lẹ́ ìránṣẹ́ Ọlọ́run bákan náà bàbá wa ní Olúwa. Bàbá ẹ bá mi ká ara lé kẹ́yìn náà dárúkọ yín fún wọn. Ní orúkọ Olúwa ni mo kí gbogbo ẹ̀yin ará ilé o. Etí tí ẹ fi ń gbọ́ wa lórúkọ Kristi etí náà ò ní di. Àmín. Ojú tí ẹ sì fi ń wò wá bákan náà pàápàá àwa tí a bá lè rí wa wò lórúkọ Kristi ojú náà ò ní fọ́. Àmín. Orúkọ tèmi náà ni ẹni ọ̀wọ̀ Olúbùkọ́lá Adésọjí. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé ẹ káàbọ̀ bàbá. Ju bí èyí náà ti lérò lọ Olúwa yóò lò yín. Àmín. Ohun èlò ìbùkún lè máa jẹ́ fáwọn ènìyàn. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi tí mo jẹ́ atọ́kùn ti sáyé orúkọ mi ni Olúwatúnmiṣe Olúwaṣọlá ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. A fi ọpẹ́ fún yín Ọlọ́run olóore olùpamọ́ tí ẹ tún pa wá mọ́ tí ẹ dá wa sí láti rí ọjọ́ òní. A dúpẹ́ fún ìbùkún tí a ti rí gbà nílé mímọ́ yín ní òní. Ní orúkọ Kristi ẹ gba ọpẹ́ wa. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín àwọn ènìyàn ti múra sílẹ̀ àwa náà fẹ́ sọ àti àwa àti àwọn ẹ ṣe wá ní alábùkún fún. Níbi tí ọ̀rọ̀ yìí bá ti bá wa wí ẹ fún wa lóore ọ̀fẹ́ láti ṣe àtúnṣe. A sì gbàdúrà wípé kí ẹ gba ìṣàkóso ohun gbogbo. Nígbà tá a bá parí gbogbo kí ògo ọlá àti ìyìn kí ó jẹ́ tiyín. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀kọ́ ọgbọ̀n orí ọgbọ̀n ni a máa ṣe àlàyé lé lórí ní àṣálẹ́ yìí. EKA-AKORI ìwà bí Ọlọ́run níbi ọjà gẹ́gẹ́ bí ìlànà tí dáósìsì wa ní Ifẹ̀ ti ìjọ Anglican ní Nàìjíríà tó gbé kalẹ̀. Kókó ẹ̀kọ́ tí a sì fẹ́ wò ní Ere Ajepajude Ati Kiko Oja Pamo. Bíbélì kíkà wa ní LEFETIKU orí 19 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 13. Máa bẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó wà ní ọwọ́ ọ̀tún mi kí wọ́n bá wa kà. Ẹ̀yin kò gbọ́dọ̀ jalè. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe aláìṣòótọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣèké fún ara yín. Ẹ̀yin kò sì gbọ́dọ̀ fi orúkọ mi búra èké. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́. Èmi ni Olúwa. Ìwọ kò gbọ́dọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ jẹ àrámù. Owó ọ̀yà alágbẹ̀ṣe kò gbọ́dọ̀ sún ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. Èròǹgbà wa tó jẹ́ ohun tí a ń fojú sùn tí a fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ Bíbélì tí àṣálẹ́ yìí ni ó sọ pé láti jẹ́ kí àwa ọmọlẹ́yìn Kristi mọ̀ pé Ọlọ́run kórìíra èrè àjẹpajúdé àti wípé bí ènìyàn bá jẹ́ elérè àjẹpajúdé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń kó ìnira bá àwọn ará ìlú ni. Ọ̀rọ̀ àkọ́sọ gẹ́gẹ́ bí ìfáàrà máa bẹ̀ bàbá wa wọ́n bá wa kà á. Ìfáàrà Ere Ajepajude Ati Kiko Oja Pamo pẹ̀lú ìrètí pé nígbà tí irúfẹ́ ọjà bẹ́ẹ̀ bá ṣọ̀wọ́n a ó rí i tà ní owó ńlá gẹ́gẹ́ bí àṣà tí ó gbòde kan nínú àwọn ọjà wa lórílẹ̀-èdè yìí tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé
ohun tí à ń rà ní náírà 10 lánàá lè di òní kí ó di 20 náírà tàbí náírà 15. àìdúró sójú kan owó orí ọjà yìí ti fi ààyè sílẹ̀ fún àìṣòótọ́ àti ìrẹ́jẹ. ẹni tí ó bá mọ ọjà ná dáradára nìkan ni kò lè forí lùgbàdì ìrẹ́jẹ nípa àìdúró sójú kan owó ọjà náà. àwíjàre àwọn òǹtajà ni pé ọjà ti wọ́n láti ilé-iṣẹ́ tí ó ṣe wọ́n jáde. àwọn ilé-iṣẹ́ pàápàá pinnu àti máa kọ iye owó ọjà sára àpò tàbí páálí tí a fi di ọjà tí wọ́n ń ṣe jáde. títa ọjà ní owó tí ó ga jù àti kíkó ọjà pamọ́ kò bá ìfẹ́ Ọlọ́run mu, nítorí ìfara ni ẹnìkejì ẹni. Ọlọ́run kò sì fẹ́ bẹ́ẹ̀. a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi nípa fífi ẹ̀rú kó ọrọ̀ jọ. ìwé Máàkù orí 8 ẹsẹ̀ 16 ló sọ bẹ́ẹ̀. nítorí èrè àjẹpajúdé ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ń lo òṣùwọ̀n èké, eléyìí tí Bíbélì pè ní ìríra níwájú Olúwa. ìwé Òwe orí 20 ẹsẹ̀ 10 àti 13 àti ìwé Òwe orí 11 ẹsẹ̀ 1. ẹ ṣé àdúpẹ́ sà. nígbà tí a bá ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, gbogbo ibi tí a mẹ́nubà gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì ni a máa kà fún wa. à ń lọ sínú ìbéèrè fún ìjíròrò. bàbá wa ẹni ọ̀wọ̀ àgbà Ògúnmìládé, kí ni à ń pè ní èrè àjẹpajúdé? ẹ ṣé àtọ́kùn. ohun tí èrè gẹ́gẹ́ bí a ti pè é lé orúkọ yẹn, èrè àjẹpajúdé. pajúdé ìyẹn ń sọ fún wa pé bó ti wù kó rí o, bó bá fẹ́ ni ó dijú ni láti sọ pé iye báyìí ni à ń ta ọjà. èrè àjẹpajúdé ní nǹkan ṣe pẹ̀lú títà àti ríra ọjà. tí ènìyàn bá ń rajà tàbí tajà, ó ní èròǹgbà láti jèrè lé lórí, eléyìí a mọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí èrè tó yẹ kí ènìyàn jẹ lórí títa ọjà bá ti kọjá ìwọ̀ntúnwọ̀nsì tàbí kọjá ti ọmọlúwàbí, tí ó sì ti ń lọ sí bí ìlọ́po 2 tàbí 3 sọgúndogójì sọgúndọgọ́ta tí ọjà náà jẹ́, ni à ń pè ní èrè àjẹpajúdé. èyí tí ó túmọ̀ sí nǹkan tí à ń pè ní ojú kòkòrò, ìwọra, wọ̀nbìà tàbí àjẹjù. ẹ ṣé àdúpẹ́ sà. jíjẹ èrè tí ó ga ju iye tí ó yẹ ká jẹ, èrè àjẹpajúdé. ọjà tẹ́ máa tà fún òǹrajà tó bá délé tó rí ohun tó ṣẹlẹ̀ tí ò ní padà wá síwájú òǹtajà mọ́. Olúwa ṣàánú fún wa lórílẹ̀‐èdè yìí o. àmín. bí a ti ń tẹ̀síwájú nínú ìjíròrò yìí, tá bá rí ohun tí ó rújú nípa ẹ̀kọ́ tá à ń ṣe yìí, tàbí ìbéèrè tó ti ń lọ lọ́kàn yín tẹ́ fẹ́ béèrè, a lè tẹ ìbéèrè yẹn gẹ́gẹ́ bí àṣẹjíṣẹ́ sórí ẹ̀rọ fóònù yìí ní ti WhatsApp tí mo fẹ́ pè fún wa 0814 719 4733. mo tún pè lẹ́ẹ̀kan sí 0814 719 4733. a lọ sínú ìbéèrè kejì. wọ́n ní kí a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìyàtọ̀ tó wà láàrin kíkó ọjà pamọ́ àti èrè àjẹpajúdé. wọ́n ní ká ka orin Dáfídì orí 62 ẹsẹ̀ 10. orin Dáfídì orí 62 ẹsẹ̀ 10 kà báyìí wípé, má ṣe gbẹ́kẹ̀lé ìnilára, kí o má sì ṣe gbéraga ní olè jíjà. bí ọrọ̀ bá ń pọ̀ sí i, má ṣe gbé ọkàn yín lé e.
tí a bá wo ibi kíkà tí a kà yìí pàápàá sí ìbéèrè tí a béèrè ìyàtọ̀ tó wà láàrin kíkó ọjà pamọ́ àti jíjẹ èrè àjẹpajúdé. Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú, jíjẹ èrè àjẹpajúdé ó jẹ́ ohun tó burú jáì. Ó sì ṣeni láàánú wípé èyí tiẹ̀ ti wá wọ́pọ̀ láàrin wa pàápàá lórílẹ̀‐èdè wa báyìí. Jíjẹ èrè àjẹpajúdé gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan náà ni wípé kí ènìyàn kó lo onírúurú ọ̀nà tó lòdì sí ìfẹ́ Ọlọ́run láti jẹ èrè lórí ọjà rẹ̀ ju bí ó ṣe yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ lọ. Ó ní èrè àjẹpajúdé. Kíkó ọjà pamọ́, àwọn ọjà kan wà tí àwọn òǹṣòwò tí wọ́n wò wípé irú ọjà yìí ó ṣe é kó pamọ́ fún sáà díẹ̀. Tí wọ́n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀, ohun tí èyí máa ń fà náà ni wípé yóò mú kí ọ̀wọ́n gógó dé bá irú ọjà bẹ́ẹ̀ níta. Àwọn ọjà tó yẹ kí wọ́n tà kí ìgbà kó rọ aráàlú lọ́rùn, kí inú àwọn ènìyàn ó dùn wípé àkókò ọjà báyìí rèé o, tí wọ́n á sì jẹ, tí wọ́n á yó, tínú wọn á dùn. A rí pé àkókò yẹn ni àwọn kan wò wípé ó yẹ kán kó irú ọjà yẹn pamọ́. Ìyẹn fi hàn wípé àkókò tí irú ọjà bẹ́ẹ̀ máa ń pọ̀ gan, a tún rí wípé ọ̀wọ́n yóò tún wà. Torí pé àwọn kan ti já ọgbọ́n èké àti máa kúrú ọjà bẹ́ẹ̀ pamọ́ láti débi wípé irú ọjà yẹn yóò wà wọ́n. Àwọn tó fẹ́ ra ọjà wọn ò ní lè ríra. Nígbà tó bá dẹ̀ wá ṣe lẹ́yìn ìgbà díẹ̀, tán bá rí wípé irú ọjà bẹ́ẹ̀ ò pọ̀ níta mọ́, èyí tí wọ́n kó pamọ́ wọn á wá kó jáde. Oye tí wọ́n rà á tó yẹ kí wọ́n fi èrè díẹ̀ lé lórí, wọ́n á wá fi bí ìlọ́po méjì. Ẹ ṣé àdúpẹ́ sà. Èyí lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà. Àfikún kúkúrú tí mo ní ṣe sí ni wípé àti kíkó ọjà pamọ́ àti èrè àjẹpajúdé ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni àwọn méjì. Kò sí ìyàtọ̀. Kíkó ọjà pamọ́, àfojúsùn ẹni tó kó pamọ́ ni láti jẹ èrè àjẹpajúdé. Àti rí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n àti rí ẹni tó jẹ́ àbúrò nínú àwọn méjèèjì. Ṣùgbọ́n ṣá mo sọ fún wa wípé àìwà bí Ọlọ́run ni méjèèjì jẹ́. Pé ká jẹ́ kí ìwọ̀ntúnwọ̀nsì èrè díẹ̀ pẹ̀lú ìbùkún Ọlọ́run kó tẹ́ wa lọ́rùn. Lórúkọ Jésù á dára fún wa. Ìbéèrè kẹta, wọ́n ní ká ka ìwé òwe orí 20 ẹsẹ̀ 10 àti ìwé òwe orí 11 ẹsẹ̀ 1. Ìwé òwe orí 20 ẹsẹ̀ 10 sọ pé ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa. Bàbá ẹ bá mi ka ẹsẹ̀ orí 11. Ẹsẹ̀ 1. Ó kà báyìí wípé òṣùwọ̀n èké ìríra ni lójú Olúwa, ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bàbá ìbéèrè yẹn sọ wípé kí a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí wọ́n túmọ̀ sí. Ẹ ṣé. Ìwé òwe orí 20 ẹsẹ̀ 10 yẹn ó tẹnu mọ́ ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn. Ìwọ̀n ó yàtọ̀ sí òṣùwọ̀n, scale. Bákan náà gẹ́gẹ́ bí Bíbélì yẹn ti sọ náà ni pé ó ní bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa. Èyí túmọ̀ sí òṣùwọ̀n ìtajà yàtọ̀ sí òṣùwọ̀n rírajà tí ó wá dà bẹ́ẹ̀. Òṣùwọ̀n kan náà ló yẹ ká lò fún méjèèjì. Ó ṣeé ṣe kí iye owó tí ẹni tó ń tà á kó yàtọ̀ sí iye tí ẹni tí ó rà á, torí ẹni tí ó rà á náà ó ṣeé ṣe kó lọ tún tà àmọ́ yẹn, ṣùgbọ́n òṣùwọ̀n kan náà ló yẹ kó jẹ́. So òṣùwọ̀n mìíràn àti ìwọ̀n mìíràn kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn èèyàn dẹ̀ máa ń dọ́gbọ́n sí tó máa sọ pé ojúlówó òṣùwọ̀n lélẹ́yìí o, ṣùgbọ́n nígbà tí wọ́n bá àwọn fún àwọn wọn lọ ṣe ìmíràn sí wọn lọ gbá nídìí. Ẹ ṣé àdúpẹ́ sà, torí àkókò wa àwọn aráalé ti gbọ́ òṣùwọ̀n mìíràn àti òṣùwọ̀n èké méjèèjì
ìríra ni ojú Olúwa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú Olúwa. Ẹ̀yin ọmọlẹ́yìn Kristi tẹ́ ń ta ọjà tá ń lo òṣùwọ̀n, ǹjẹ́ òṣùwọ̀n èké kọ́ ni ẹ̀ ń lò? Ǹjẹ́ òṣùwọ̀n òtítọ́ ni ẹ̀ ń lò? Ní àfikún ní gbólóhùn kan sí ìbéèrè tí a béèrè ní ìbéèrè kẹta, ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí ibi tí a kà tó túmọ̀ sí. Ohun tó ń túmọ̀ sí ní àfikún sí ohun tí àwọn bàbá wa sọ náà ni wípé kí ènìyàn kó máa lo òṣùwọ̀n tó yàtọ̀ sí èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà gbogbogbò. Òṣùwọ̀n èké ó ní à ń pè ní òṣùwọ̀n mìíràn níbí. Ìyẹn ni pé òṣùwọ̀n tí gbogbo ènìyàn fọwọ́ sí tó tọ́nà òun rèé o, ṣùgbọ́n àwọn kan máa wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti rí wípé òṣùwọ̀n yẹn kò kúnjú òṣùwọ̀n gan sàn láti fi jèrè tí kò tọ́. Ẹ ṣé àdúpẹ́ sà. Òṣùwọ̀n kan tiẹ̀ wà tẹ́ pé tí wọ́n bá lò ó nígbà tó ti pẹ́ tó bá jẹ́ wà lẹ́fi rà tàbí rẹ̀ sí nígbà tí a bá gbé délé ẹ̀rí agolo 10 yọ nínú ẹ̀. Lóde òní agídí lè máa fi rí agolo 9 yọ. Tẹ́ bá pe àwọn tó ń ta fún yín wọ́n á sọ fún yín pé àwọn kì í lórí yẹn mọ́ 8 ni wọ́n lò ní. Nígbà táwọn dẹ̀ fẹ́ ra ọjà wọ́n lo èyí tó bá 10 nínú ẹ̀. Olúwa yí wa padà lórílẹ̀‐èdè yìí o. Kí ni àtúbọ̀tán kíkó ọjà pamọ́ ní ṣókí àti ewu ló sì wà nínú rẹ̀ bàbá? Ẹ ṣé púpọ̀ atọ́kùn. A ó rí i pé pẹ̀lú ohun tí a ti ń sọ látàárọ̀ láì ní fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjò, a ó rí i wípé ewu tó rọ̀ mọ́ ká máa kó ọjà pamọ́ tàbí ká máa lo òṣùwọ̀n èké, ewu tó rọ̀ mọ́ ó pọ̀ púpọ̀. Ara ewu tó rọ̀ mọ́ náà ni wípé yóò mú kí ọ̀wọ́n gógó àwọn kò ṣeé má ní kó wà láwùjọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ewu mìíràn náà ni wípé a máa mú ìnira bá ènìyàn. Àwọn tó ń gbé nírú àwùjọ tí a ti ń kó ọjà pamọ́, wọn ò ní rí nǹkan tó yẹ kí wọ́n rà, wọn ò ní rírà lákòókò bí wọ́n tilẹ̀ mówó wọn dání. A rí i pé ìnira gbáà ni èyí yóò mú bá àwọn ènìyàn. Bákan náà àtúbọ̀tán rẹ̀ náà ni pé a máa mú ẹ̀gún wá sí orí iṣẹ́ ènìyàn. Ó ṣeé ṣe kí ènìyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlírí torí pé ènìyàn fẹ́ ṣe bí ẹni gbójú Ọlọ́run lọ láti kó ọjà pamọ́ tàbí lo òṣùwọ̀n èké. Bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìbùkún Ọlọ́run ló ń múni là láì fi làálàá kún àti ìpọ́njú kún. Torí náà tá a bá wò dáadáa rí i pé àtúbọ̀tán rẹ̀ kò dára. Ewu ńlá ló máa mú bá ènìyàn. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé àdúpẹ́ bàbá. Ní gbólóhùn kan sí méjì àfikún. Ara àtúbọ̀tán rẹ̀ náà ni wípé irú èyí ó máa ń ṣe wíwá kún ìrìn ẹsẹ̀ àwọn ènìyàn kí wọ́n tó ríra. Wọ́n ṣe lọ káàkiri wọ́n máa ń làágùn pé ibo ló wà àti ẹ̀rí àwọn kan sì ti kó jọ wọ́n sì ti kó pamọ́ síbi kan. Ìkan nìyẹn. Gbígbé owó gọbọi lórí ó ṣeé ṣe kí ọjà pàápàá tí à ń tà nígbà míì ẹ̀wẹ̀ ó ti lè pẹ́ débi pé yóò ti kọjá àsìkò tó yẹ kí wọ́n tà á. Ọ̀pọ̀lọpọ̀ kì í mọ̀ náà ní ibi tá a kó jọ sí yẹn tí iná bá fẹ́ ṣọṣẹ́ ńkọ́ òun gan fún ara ẹ̀ yóò pàdánù. Àwọn tó yẹ kó rà wọn ò ní ríra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtúbọ̀tán yìí téèyàn bá tún lọ wo ìwé Tímótì orí 1 orí 6 ẹsẹ̀ 5 sísàlẹ̀ a rí àwọn nǹkan wọ̀nyí a sì máa débẹ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá nílé, kò sí ire tàbí ayọ̀ nínú ìwà ìbàjẹ́ tí a mẹ́nubà lónìí. Ere Ajepajude Ati Kiko Oja Pamo. Ẹ ká orílẹ̀-èdè wa bó ṣe rí lónìí, gbogbo wa là ń pariwo ìlú le kò rọrùn kò dára. Gbogbo ẹ̀ kì í ṣe ọ̀dọ̀ àwọn adarí wa o. Àwa tí à ń ra ọjà, àwa tá à ń ṣọjà jáde àti àwa tá à ń tà. Èyí tí ó pọ̀ jù ń bẹ ó wà lọ́wọ́ wa. Àdúrà tiwa ni wípé k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti ṣe àtúnṣe. Ìbéèrè tó kàdí
mo fẹ́ bèrè lọ́wọ́ bàbá wa méjèèjì yìí àtẹ̀yin tẹ́ wà nínú ilé, ǹjẹ́ àwa kìrìsìtẹ́nì a kì í rú òfin yìí? àwọn tá a pera ń kìrìsìtẹ́nì tí wọ́n ń ta ọjà, ṣé àwọn náà pẹ̀lú àwọn tó ń jèrè àjẹpajúdé àti Kiko Oja Pamo? Ó yá ẹ̀yin bàbá wa, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ ni. bàbá ń kọ́? bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bàbá túmọ̀ sí pé kì í ṣe gbogbo kìrìsìtẹ́nì ló ń ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni, yes. àwọn aláfẹnujẹ́ kìrìsìtẹ́nì wọ́n ń ṣe bẹ́ẹ̀. mọ̀ṣá tabadẹ́ ní tó pẹ́ ní kìrìsìtẹ́nì tòótọ́ tó ń ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ kó ṣe àtúnṣe. wọ́n wá ní kí ni ọ̀nà àbáyọ láti má rú irú òfin yìí? kí ni ọ̀nà àbáyọ? ní kákan máa sọ ní kókó ká máa ṣàlàyé torí àkókò wa, ní kókó kí ni ọ̀nà àbáyọ? Èkíní ọ̀nà àbáyọ ni wípé kí a mọ Ọlọ́run. ẹ ṣé mo dúpẹ́ sà. ìkejì? bíbẹ̀rù Ọlọ́run. bíbẹ̀rù Ọlọ́run. ìkẹta sà? òun náà ni wípé ká kún fún ẹ̀mí mímọ́. ká kún fún ẹ̀mí mímọ́. ta tún rí mi lọ́dọ̀ yín? ká ní ìtẹ́lọ́rùn. ká ní ìtẹ́lọ́rùn. ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. wọ́n ní èrè díẹ̀ tó lódodo ní ó sàn ju ọ̀rọ̀ búburú. Olúwa ṣàánú wa o. ìmọ̀tara ẹni nìkan ànìkànjọpọ́n àwa máa dáṣà yìí pé tó bá fún wèrè gan lọ́kọ́ ọ̀dọ́ ẹ̀ ló máa bù sí. a tún máa sọ pé orí ẹsẹ̀ wèrè ò bú. ìjọ olùfẹ́ rí tọ́lọ́gbọ́n. Olúwa máa ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o. àwọn òwe àwọn ọgbọ́n ayé tó lòdì sí ọgbọ́n Ọlọ́run ó ti gbilẹ̀ kan ní ọkàn àwa ẹ̀dá orílẹ̀‐èdè ayé lónìí. Olúwa ṣàánú wa. Àmín Jésù. ọ̀nà àbáyọ tó bá yẹ pé nítòótọ́ ni àwa tí à ń tajà gba Jésù lólúwa àti olùgbàlà wa, à mọ̀ wípé àwọn ohun tá à ń sọ yìí kì í ṣe irú ohun tí a fi kọ́ wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. òun ni yìí, ẹ jẹ́ ká jáwọ́ níbẹ̀. ọ̀rọ̀ ìparí, gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ fi ìgbàgbọ́ wa hàn nínú ìwà àti ìṣe wa. a gbọ́dọ̀ yàgò fún ìwà ìrẹ́jẹ àti jìbìtì eléyìí tó wọ́pọ̀ lóde òní, kí a lè fi ara wa hàn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kìrìsìtẹ́nì, tẹ́ ẹ̀ ń rajà, tẹ́ ẹ̀ ń ta ọjà, tẹ́ ẹ jẹ́ olókoòwò, ǹjẹ́ wọ́n rí yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe olóòótọ́ tí kì í lo òṣùwọ̀n èké, tí kì í lu jìbìtì, tí kì í rẹ́ ènìyàn jẹ? tí kò bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a ṣe àtúnṣe, kí a mọ̀ dájú pé Ọlọ́run mọ̀nà tí òun yóò gbé gbà láti sọ ẹ̀san fún àwọn tó bá ń rìn ní ìlànà rẹ̀ tí wọ́n sì ń pa òfin rẹ̀ mọ́. ẹ fi kìrìsìtẹ́nì tó ní ọlá, tí bùkún pọ̀, tó gbogbo ń dán fún, tí àwọn ènìyàn sọ pé nítòótọ́ ọmọ Ọlọ́run nìyí, ẹ fi hàn èmi yìí, màá fi ẹni tí kì í ṣe oníjìbìtì, ẹni tí kì í ṣe alọ́nilọ́wọ́gbà, tí kì í ṣe ọ̀dájú kìrìsìtẹ́nì, màá fi hàn yín. lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. fún ẹsẹ̀ àkọ́sórí, a ó wo ìwé òwe orí 11 ẹsẹ̀ ìkíní. ẹ kà á pẹ̀lú mi. ìwé òwe orí 11 ẹsẹ̀ ìkíní. ẹ kà á pẹ̀lú mi. òṣùwọ̀n èké. òṣùwọ̀n èké. ìríra ni lójú Olúwa. ìríra ni lójú Olúwa. ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́. ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́. ni dídùn inú rẹ̀. ni dídùn inú rẹ̀. òun ni a ti gbọ́ gbogbo ara rẹ tí ẹ̀ ń gbọ́ wa. a kí wa yí pé a kó àtàárọ̀, a sì gbàgbọ́ yí pé ẹ ti rí ìbùkún kan tàbí òmíràn, ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú ẹ̀kọ́ Bíbélì tòní. àdúrà ni pé oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe nídìí okòwò wa nínú gbogbo tí a bá ń ṣe, Olúwa yóò fi fún wa. lẹ́ẹ̀kan sí i, tá a bá rí ìbéèrè tí a fẹ́ béèrè lórí ohun tí a ṣe lónìí tàbí tó ti ní lọ́kàn lórí gbogbo tí a ti ń ṣe, ẹ taari ẹ̀ sí ẹ̀rọ fóònù tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè fún wa yìí ní ti WhatsApp 0814 719 4733. bàbá ẹ kú àtàárọ̀ sà. ẹ ṣé sà. màá fẹ́ kẹ́ bá mi kí ara lé, kẹ́ bá mi sọ fún un pé ó tún dìgbà mìíràn. ẹ̀yin ará lé, Olúwa ti tún fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe ti òní, ẹ sì ti gbọ́ wa. àdúrà wa ni pé àti àwa tí Ọlọ́run lò àti ẹ̀yin tẹ́ ń gbọ́, lórúkọ Jésù ìjọba ọ̀run a ó fi ṣe èrè jẹ o. àmín. gbogbo nǹkan wọ̀nyí tí a ti wí tí a ti sọ yìí, ẹ jẹ́ ká mú àwọn ọgbọ́n tó wà ńbẹ̀, ẹ jẹ́ ká mú lò.
Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹ ṣé o. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni àlùfáà àgbà Emmanuel Ọpẹ́yẹmí Ògúnmiládé. Bàbá ẹ ṣé àdúpẹ́ sà. Tí ẹ bá délé kẹ́ bá wa kí àwọn màmá wa, a ó máa rí yín bá. Òní tá a rí yín kò ní járe kẹ́yìn lágbára Ọlọ́run. Àlùfáà Ọlọ́run. Lórúkọ Olúwa ni mo kí gbogbo ẹ̀yin aráalé. Mo sì ní ìgbàgbọ́ pé nínú ẹ̀kọ́ tí a ti gbéyẹ̀wò lónìí láì fi ọ̀tá pè, ẹ ti rí gbólóhùn kan, kókó kan tàbí òmíràn dìmú. Àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ tí a ó fi mú ẹ̀kọ́ yìí lò, Ọlọ́run yóò fi fún wa o. Mo rọ̀ wá, ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú gbogbo tí a bá ń ṣe. Ká sì mọ̀ wípé ìbùkún Ọlọ́run ló mú nílà o, láì fi làálàá kún. Ọlọ́run yóò fi èrè síṣẹ́ wa o, yóò sì dára fún wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni ẹni ọ̀wọ̀ Olúbùkọ́lá Adésọjí. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé, ẹ kú ohùn látàárọ̀, ohùn yóò ní há. Àmín. Ayé ò ní nípa ọ̀rọ̀ sísọ mú yín o. Olúwa tó máa lò yín síwájú sí i. Ẹ̀yin aráalé, èmi tí mo jẹ́ atẹ́kùn ẹ̀kọ́ Bíbélì ti sáà yìí, orúkọ mi ni Olúwatúnmiṣe Olúwaṣọlá. Lórúkọ Kristi, nígbà mìíràn tá bá tó padà dé, inú ayọ̀ la ó ti bá yín. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ fún oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí. A gbàdúrà wípé ẹ̀kọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn aráalé tí a ti rí kọ́ nínú ìjíròrò Bíbélì tòní, ẹ̀kọ́ náà ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe. Àmín Jésù. Nígbà tá bá sì ń ṣe yìí, ìbùkún yín ẹ kó pọ̀ sí lórí wa. Àmín. Lórí iṣẹ́ wa. Àmín. Lórí ọjà wa. Àmín. Lórí òwò wa. Àmín. Adúpẹ́ pé ó ṣe èyí fún wa. Ilẹ̀ tí ń ṣú lọ bàbá wa ọ̀run. Nígbà tí a bá pajúdé, ẹ̀rù kó má ṣe bà wá. Àmín Jésù. Lójú oorun lójú àlá ẹ ṣe wa ní aṣẹ́gun. Àmín. Àwọn ẹni bí àwọn ẹ̀ka ènìyàn kó má ṣe bá wò lọ́gọ̀jọ́ òru. Àmín Jésù. Nígbà tí lọ́ọ́ bá mọ́ káyìn yín lógo. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù.